Anna, agbomekegbe. Anna. Àwọn una yìí. Ejo. Baba, Èmi na me wa je pa. ó wà mí na ma bi o. Èmi. O gbe so ma wa rí mi na te. Èmi nu ku kan wa mi na. Mo fi wá mi na. O se me no re UK no. Mi si se Dionwe. Okay, ó wá Dionwe. Madam ni o se na na. UK me wa jori na baba na. Ó wá itinia. Tí ẹ ti bèrè wẹ̀ mẹ́rin mọ́ UK gbàrà. Ọtọ́ mọ́ rẹ̀ mí náà. Ọgbẹ́ November 5th. Ẹ̀yìn ìyá wa yọ̀ yìí. Na November 5th náà na bama ẹ̀. 2006 ẹ̀yẹ ìwù. Iyọ̀pọ̀ ni. Iye n'oge. Ọdún ẹ̀kí náà pọ̀pọ̀ àwọn náà dún ẹ̀kí ọmọ ayé bọ́ sí ẹ̀rọ wa ẹ̀yẹ nìyí. Tẹ́nu tí a náà. Ìmọ̀ mi yẹ ti kọ́lì mèrè fún. Ọlọ́run ká máa wẹ̀ mí náà. Ẹ ò bá kí n wọlé. UK Connect. Ájò náà. Ọwọ́ ayọ̀ yíyí ẹni yíyí ẹ ọkẹ́ pàárí ajé èmi sẹ̀ ọ̀bẹ yan alágbòdẹ ọ̀hún yẹn yà wáyé rọ̀ ọ̀hún yẹn ìyàn tó dé pọ̀ ẹ̀ ló sáwọ́sàn ló bọ́ àwọ̀ ẹ̀ sí i lọ́ yà gbà ògì yàn wẹ́ ẹ̀yìn ní yíyí ajé èwo ewu. November 5th ìyẹn wáyà sí wọn. Ọ̀nà wà kọ́ ọwọ́ àti ẹ̀mẹ̀ lọ́ọ̀fì. Gbà yàn bí pàṣẹ sónù ẹ̀. Yàn bí ònù ẹ̀ November 5th. Yàn bí pàṣẹ bẹ́ẹ̀ ọ̀bíọ̀nù ẹ̀. Okay, me ẹ̀rù dísẹ́. Wá ẹgbẹ́ lórí ẹ̀ you sleep again. November 5th àwa yẹ original Mrs. Anna Agboemekwegbe ọ̀wẹ́ iye ìyàn tó ṣe wẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀wẹ́ nù arọ̀ ọ̀wọ́ ọ̀kọ̀rọ̀ ọ̀kìn dẹ̀ ya ọ̀wíyè ìyàn wẹ̀mẹ̀wẹ̀ òṣòkwá òṣàlóbùà ọ̀wẹ̀mẹ̀wẹ̀ sẹ̀ ọmọ àná tó rí yóò bọ̀ yèbé náà yẹ̀mẹ̀ náà wèwé ọ̀nà yẹn ọ̀sẹ̀ wẹ̀ ní ìnáwó èmi sì ṣe ẹtí òwe náà yẹn wà ètí òwe ọbí ẹ̀ náà kèké wíyẹn wá bí yẹn ẹgbẹ́ wíyẹn ọkì yẹ sẹ̀ èyíká ìtúrẹ̀ sẹ́pọ̀ ìmọ̀mọ́. ó jẹ́ sí wọn yóò mẹ́ọ́ sí wọn yé lóòfù yé mìíràn ẹ̀rọ márẹ̀ ìhà rẹ̀. Go UK. Mama no cry again o. You say me no cry. Say me you just dey enjoy. Say me dey progress. Oje bi ya lórí ẹ. Ni mi la mi pan sí ni. Okay. Okay. Just together. Well,